eléyìí má kà màmá o. ṣé ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Priscilla Òjó ọmọ Ìyábọ̀ Òjó? Lizzy Anjorin wọ ìyá àjà pẹ̀lú oníròyìn TVC. ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Priscilla Òjó Nkambala ṣayẹyẹ ọjọ́ ìbí oṣù mẹ́ta fún ọmọ rẹ̀ Rakeem Ayọ̀mídé Nkambala. inú ìdùnnú àtayọ̀ ni Priscilla wà tó sì fi àwòrán ọmọ ọlọ́jọ́ ìbí pẹ̀lú àkàrà òyìnbó lórí ẹ̀rọ ayélujára rẹ̀. wọ́n fi mọ́tò kékeré táwọn ọmọdé máa fi ń ṣeré wọ́n fi ta ọmọ náà lọ́rẹ láti sààmì oṣù mẹ́ta tó délé ayé. Priscilla Òjó kọ sórí ẹ̀rọ ayélujára rẹ̀ wípé ẹ̀rín, ojú àti ìwàsáyé ọmọ náà jẹ́ ẹ̀bùn pàtàkì tóun sì nífẹ̀ẹ́ ọmọ òun. gbogbo àwọn olólùfẹ́ Priscilla Òjó àti Ìyábọ̀ Òjó ló ń kí ọmọ náà pé yóò pẹ́ láyé o, yóò sì gbé ilé ayé ṣe rere. Lizzy Anjorin òṣèrébìnrin ilẹ̀ wa ti wọ̀yá àjà pẹ̀lú oníròyìn TVC látàrí bí wọ́n ṣe sọ̀rọ̀ nípa ìròyìn tó ń lọ lórí ẹ̀rọ ayélujára wípé ó jí góòlù tàbí ó ṣe fake transfer. ẹ gbọ́ ohun tó sọ. TVC ẹ ti rí pé lórí burúkú wọ́n ní TVC ẹ̀jẹ̀ àgbẹ̀ lára yá yín mo gbọ́. She's still an influencer. Now, when it comes to online transactions, whether it's POS, whether it's transfer, whether it's, even just Instagram. Sometimes there are these network issues that are so annoying. Tell me about it. Yeah. But you have an instance before I tell you my story. So I'm not trying to say, I know the truth. Who is innocent or who is not. But there are allegations against Lizzy Anjorin, not Nollywood actress. She's still an influencer. She still apparently sells, jewelry. Well, that's what most of the bloggers are adding. They're adding formats. The bloggers are adding formats. And don't forget, I'm a speaker too. And we had where they called you HIV positive patients. Allegedly. They allege Elori ló ti kú mọ́ Elori. Allegedly ni o. Àwọn èèyàn ló sọ bẹ́ẹ̀. Títílayọ̀, àwọn èèyàn ọlọ́kùnrin 14 ló kú mọ́ Elori. Allegedly. Wọ́n sọ pé ó jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ ní kékeré. Wọ́n láti ìgbà tí wọ́n Títílayọ̀ ti jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ ní kékeré. Wọ́n láti ìgbà yẹn làwọn ọkùnrin ti ń kú mọ́ Elori. Allegedly. Allegedly ni. I don't know. Àwọn bloggers ló gbé. Àwọn bloggers ló gbé. Gbogbo wa la máa wà all right. Ṣẹlẹ̀ ìyá olórí burúkú. Text pé látọ̀dọ̀ mi sọ pé látọ̀dọ̀ Ajia. Ṣẹlẹ̀ ìyá olórí burúkú because you have torí 2 minutes tán ní kó wá dúró síwájú TV lórí ṣorí burúkú. O ò ní ṣerú ẹ̀ mẹ́jà máa gbọ́ lọ. Has she? Máa post photo ẹ̀ tá bá ṣe tán. Máa post mi ní post kí ni. Àwọn 48 hours ni mo fún wọn. 48 hours ni mo fún wọn. Gbogbo orun òbó yín ni máa tú tán nínú TVC. Gbogbo orun ẹkùn àwọn ọ̀gá yín ló máa tú mọ́ mi lọ́wọ́. Ọjọ́ tí mo ní máa tú òbó Esabod eré ló pé. Mo sọ fún Gistlover, mo ní you go type enter mortuary. Olórí burúkú wọ mortuary àbí ó wọ mortuary. Gbogbo orun ẹkùn yín ló máa tú tán. Ní Nàìjíríà, tapo rice ti di 100k. And you cannot carry your camera to a court do matter. So some of you saying go to court. I have told you, go back to your village. Stop wasting money on station and court. Kò sí answer níbẹ̀ yẹn. Ẹ wo ìgbà tí mo padà lọ sí ìlú mi. Ṣé court àti station ló bá mi dájọ́ fáwọn tó pè mí lólè? Ìṣẹ̀ṣe làgbà irú àwọn eléyìí. Àwòrán wọn ti wà okay. Full name eléyìí ti wà. Ẹ bá ráwò rán àwọn ọmọ wọn náà ẹ kó mọ bẹ́ẹ̀ bá ráwò rán àwọn ọmọ wọn ẹ pèsè dá wọn nípasẹ̀ wọn lẹ ti máa pèsè dá àwọn ọmọ tó tara wọn jáde. ibi tọ́wọ́ náà máa já sílá ò tí mọ̀ báyìí o.